tó bá ń ṣe fáàrí pẹ̀lú wípé bàbá kan ló bí mi ọmọ ìpìlẹ̀ ni mí ọmọ ìpìlẹ̀ ni mí. olena sọdákítà wà láàkèdè ìsàmà wà ládùn. a rí i pé bẹ́ẹ̀ ni àmọ́ bàbá náà àmọ́ àwọn míì tó bí àmọ́ wọ tó ń fi bàbá náà ṣe fáàrí bí ìsàmà wà ládùn ṣí ọ̀rẹ́ tó sáré pé irú ẹ̀ náà bí. kéwú yìí máa jẹ́ kí làákà yẹn dàgbà ni. ọkàn máa ń yọnu ṣoṣoṣoṣoṣo gbogbo ọ̀rọ̀ ló fẹ́ sọ sí kàfá àyẹn ò tó. ẹlẹ́ẹ̀kejì ò lè dọkùnrin. ẹlẹ́ẹ̀kejì ò lè dọkùnrin. kọ́ra ń kọjá rí bàbá pẹ́ ẹ̀kọ́ ní jẹ́ fún gbogbo àwọn òbí pé kò ń ṣe pé gbogbo ọmọ tán bá ti mú wálé kéwú yóò wáyé àyàkuyà àbí kò ní ní tìjú. kéwú ń kọ́ èèyàn níwà ọlá ni àti kéèyàn ní tìjú. bẹ́ẹ̀ ni ìwà tìjú tàwádù ìwà pẹ̀lẹ́ akramakumullah ni kéwú máa kọ́ ẹ̀ tó bá ti rí ẹni tí kéwú kọ́ ní gbéraga ibòmí ló ti rí ibòmí ni kéwú kọ́ ó fi kéwú yẹn bojú ni. akramakumullah sir. ilé kékeré mo dẹ̀ máa ń sọ ṣẹ́tìrì gbogbo èèyàn tó bá ń ṣe fáàrí pẹ̀lú bàbá irú tí alájà Kamala máa ń sábà sọ mo fẹ́ bẹ̀yìn alájà kò sẹ́ni tí ò ní bíbí ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó bí wa ni gbogbo wa la ní bíbí ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó bí wa ni kíyàn máa fi àwọn òbí ẹ̀ ṣe fáàrí wípé àwọn kan ò ní bíbí nítorí pé àáfàá ló bí wọ ta ló sọ pé gbogbo ẹni tí àáfàá bá bí nìkan ló láyé wá ṣé àáfàá ló bí ànábì Muhammad ni ṣé ànábì Ọlọ́run lẹni tó bí ànábì Muhammad ànábì Muhammad wà ń tẹ̀lé bàbá kì í ṣe ànábì Ọlọ́run bàbá kì í ṣe àáfàá náà sọ́dà kíyàn máa wá fi bíbí ṣe fáàrí alájà mo bẹ̀ yín torí tọ́ lọ́hun ẹ mú bíbí kúrò nínú fáàrí àwọn èèyàn ló ń kọ́ every Friday ló máa ń ṣe program Lábẹ́òkúta nígbà náà ẹ mú bíbí kúrò nínú fáàrí láfàárà bìlìjáde bálí bìjìdì láfàárà bìlìjáde kò sí fáàrí kan nínú ẹni tó ń fi bàbá ẹ̀ àbí bàbá ẹ̀ àbí àwọn ẹbí ẹ̀ ṣe fáàrí bálí bìjìdì ìgbìyànjú wo nìwọ náà sá nínú ayé ẹ tíbi pé ó padà lọ́ǹṣì orúkọ tiẹ̀ lórí pé orúkọ ẹ̀ náà ò ní parẹ́ mọ́ láyé tí wọ́n bá ń sọ̀rọ̀ wípé bíbí ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn tó bí wa ní kò ń ṣe ń tá àfáà bá bí nìkan ló ráyé wá kò ń ṣe tí ìmọ̀ọ́mọ̀ bá bí nìkan ló ráyé wá àìmọye ọmọ àfáà lẹ́yìn tó já sí pé ó kàn lórúkọ bàbá tó bí lọ́mọ ni kò tí ì ṣe ìdajì iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe kò tí ì ṣe ìdajì iṣẹ́ tí bàbá ẹ̀ ṣe ṣé gbogbo ọmọ la máa fi wé mùdírù mọ́ríkàsì ni ẹni tó nà róṣẹ́ bàbá rẹ̀ tó tún wá ṣe kọjá ohun tí bàbá rẹ̀ ṣe níṣẹ́ ibi mímọ̀ kọ́ o ẹnìkan ò tí lè ṣe kádàmọ̀ bà nínú mímọ̀ o ẹ̀kọ́ mẹ́ ṣùgbọ́n iṣẹ́ tí ṣe kádàmọ̀ ṣe lórí kákọ́ ọmọ lẹ́kọ̀ọ́ mùdírù ti ṣiṣẹ́ kọjá bẹ́ẹ̀ torí ṣe kádàmọ̀ kò sí yunifásitì kò sí dípúlọ́mà mùdírù ló nà ro gbogbo ilé ìjáde gbogbo ilé àwọn àfáà mélòó ló dà bẹ́ẹ̀ lénìí ilé àwọn àfáà mélòó ló ṣiṣẹ́ irú iṣẹ́ tí mùdírù ṣe yẹn ẹmẹ́ka búra wa ẹmẹ́ka sọ̀rọ̀ òdì síra wa ṣe bí àwọn tó ní oníkálùkù wa náà ló fi ilé kéwú lẹ̀ ilé kéwú mélòó là ń gbọ́ tó ń fáádà tó ń lékún lórí ire bíi ti Markaz ẹni tó lè ṣiṣẹ́ ju bàbá ẹ̀ lọ níbi ìgbìyànjú níbi jùwúd òun ni ó lè ṣe fáàrí àmọ́ kí ẹ máa wá ṣe fáàrí pẹ̀lú bàbá lẹ́ni tí ò tí ì ṣe ìdajì tí bàbá ẹ̀ ṣe láfárà bìlẹ̀ jáde bá lébi jídì mo máa ń sọ ìyàtọ̀ wà láàárín ẹni tó polongo bàbá rẹ̀ jáde àtẹ̀ntí ẹ̀ pé ó ti ń lo yí bàbá ẹ̀ ó ọ̀kanlọ́mọ ọ̀rọ̀ dé ẹni tó ń lo yí bàbá ẹ̀ tí lè kíkú iṣẹ́ o torí pé ó lè pa iṣẹ́ bàbá ẹ̀ hùn ẹni bá nàró bàbá rẹ̀ tó bá nàró iṣẹ́ bàbá rẹ̀ tó tún polówó bàbá rẹ̀ òun kẹ́ kíkú iṣẹ́ àwa bá ṣe wà yìí sìn bàbá tó bí wa àwa la polówó bàbá wa kò sẹ́ni tó mú tó ń jẹ́ kó owó lọ́jọ́ kìíní àná àwa la jẹ́ kó mọ̀ pé èèyàn kan jẹ́ kó owó ẹlẹ́ran ni o èèyàn dẹ̀ ń jẹ́ ẹlẹ́ran ò ní pé kí kò ráyé wa torí òun ló bírú wa yìí ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ wá ní pé ìgbìyànjú àjọhùn táwa gan ti wá sánú ayé òun ló bí ọ̀kanlọ́mọ tẹ́ rí yẹn kò ń ṣorúkọ bàbá tèmi èmi gangan ni mò ń jẹ́ ọ̀kanlọ́mọ èmi náà fún lọ́ọ̀kanlọ́mọ wá ohun tó ọ̀kanlọ́mọ ti wá dà lénìí
kí wá bí ẹ lè níwọ́ tó gbogbo tó fẹ́ ṣe fáàrí lórí orúkọ bàbá dákun ọkọ lọmọ mi fẹ́ wọnú ọ̀rọ̀ jù ṣùgbọ́n Juhud ìgbìyànjú àtorúkọ tọkọ lọmọ náà ti ní afa mo sọ fẹ́ kí Paramount FM ló fún mi ní ọ̀kan lọmọ yìí ló ti padà ní estate ọ̀kan lọmọ yìí ti ní bus stop ọ̀kan lọmọ yìí ti ní street ọ̀kan lọmọ yìí ti ní avenue láwọn àkàrà káládùúgbò ti wà lábẹ́kúta lẹ́nì ibì kan wà tó bá wọ mọ́tò àbò gbọ́kadà àbò gbé márúwá wọ́n á máa sọ fún ẹ wípé a máa sọ fún àwọn ọlọ́kadà pé àwọn ní márúwá àwọn ní mọ́tò pé mo fẹ́ bọ́lẹ̀ ní ọ̀kan lọmọ bus stop lọ béèrè ó ní bus stop tíyàn bá ti bá ayé ẹ̀dẹ̀ bí wípé orúkọ ẹ̀ ti ní bus stop orúkọ yẹn ò lè parẹ́ mọ́ láyé ọba ní kòrò tẹ̀ ń gbọ́ yẹn ọba ní kòrò tẹ̀ ń gbọ́ lẹ́kọ̀ọ́ yẹn orúkọ àwọn kan ló ń jọba ní kòrò yẹn orúkọ ìgbìyànjú Juhud kan ló sọ ọba ní kòrò kí ni fáàrí wọ́n tó ń ṣe fáàrí lórí social media tí wọ́n lè forúkọ ìdárúkọ street tó ń gbé tí wọ́n ń ṣe fáàrí ṣé bóyá má dàbí Àdìó Bàbá Bàrígà ni Àdìó Bàbá Bàrígà ló ní street yẹ ọjọ́ tí yàn bá ṣiṣẹ́ débi wípé wọ́n pẹ̀ sí ní forúkọ ẹ pé street yẹ ó ṣe ìbẹ̀rẹ̀ iṣẹ́ ni so that mo kàn já síbẹ̀ yẹn pé alájà Ọlọ́run ṣe oore tó pọ̀ fún yín látara àwọn tó bí yín ṣùgbọ́n ẹ má yẹ káyé ẹ má máa jẹ́ kí àwọn èèyàn lòmíì máa rí pé àbí ẹ̀yin nìkan lẹ ní bíbí kò sẹ́ni tí ò ní bíbí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sọ́rọ̀ adájọ́ mi ní fẹ́ play video irú ẹ̀ ló ṣẹlẹ̀ sọ́rọ̀ adájọ́ odidi ẹni tó jẹ́ jọ́ọ̀jì ògbọ́ odidi adájọ́ tọ́lọ́run sì fi àṣẹ sí lọ́wọ́ kíyàn wá ṣèjì sọ fún pé kò ní bíbí ó dẹ̀ prove pé òun ní bíbí ó ní kóhun tó gbọ́n kankan kọ́kọ́ lọ ṣe báyìí náà amúrì níwá amúrì rọ́bì yín tádájọ́ yẹn sọ lọ́rọ́ mú sọ. sọ́dọ̀ alájà ẹ jẹ́ kí yẹn kọ́ jẹ́ ẹ̀kọ́